Ìbà fún Ọlọ́run Olódùmarè. A yìn ẹ́ láyọ̀, a gbé ọ ga, ọ̀kan ṣoṣo nínú ayé, ọ̀kan ṣoṣo nínú ọ̀run. Ọ̀kan ṣoṣo tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí ẹ. Alààyè lọ́sàn-án, alààyè lóru. Kábíyèsí ọba tó ní ìyọ ọjọ́, ọba tó ní wíwọ̀ oòrùn. Ìjà wa ń lọ ní wákàtí ọ̀wọ̀ yìí sórí program yìí Olúwa. Jọ̀wọ́ Olódùmarè máa bá mi lọ ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo tẹríba sí ìhà rẹ Ọlọ́run ọba alágbára lórí ayé, alágbára lóde ọ̀run. Ìjẹ́ fún gbogbo ojú, gbogbo ọkàn tó ń bá mi lọ ní wákàtí ọ̀wọ̀ yìí lórí program tí mo ń ṣe yìí. Àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wọn Ọlọ́run Olódùmarè jẹ́ ó dára. Gbogbo ojú, gbogbo ọkàn tó ń bá mi lọ ní gbogbo ìgbà tí n bá ti ń ṣe program lórí ọ̀rọ̀ Yorùbá nation, lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà. Ojú rere la fi ń wowó Ọlọ́run, ojú rere la fi ń wẹ̀ lálẹ́ kẹ́yìn. Ìwà tí fìtílà ẹnikẹ́ni bá hù láyé tí ò dára Ọlọ́run Olódùmarè, wá bá mi fọwọ́ rẹ̀, wá bá mi fi tún yín ṣe Olúwa. Tún wa ṣe nínú ilé, tún wa ṣe lóde. Jọ̀wọ́ Olódùmarè, tún wa ṣe ní kọ̀kọ̀, tún wa ṣe ní gbangba. Má jà ara rìn fẹsẹ̀ gún, má jà ara rìn fẹsẹ̀ kọ́. Ìpọ́njú, ìdààmú, wàhálà má jẹ́ ó yá lé ẹnì kọ̀ọ̀kan wa. Orílẹ̀-èdè wa ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá. Jọ̀wọ́ adáyé adọ́run, ogun ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun má ṣe jẹ́ ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Yorùbá. Ìpayín keke, ìdààmú, wàhálà má jẹ́ ó ṣẹlẹ̀ ní gbogbo ìlú Áfíríkà lápapọ̀. Ọlọ́run àwa kó orílẹ̀-èdè Yorùbá kó lé ọ lọ́wọ́, ohun tó bẹ̀rẹ̀ láti Kogi dé Kwara, dé Èkìtì state àti Ondo state, Ọ̀ṣun state, Ọ̀yọ́ state, Ògùn state pẹ̀lú Lagos state lápapọ̀, àti gbogbo àwọn alámúlégbè wa lórílẹ̀-èdè Republic of Benin, àwọn Yorùbá wa. Ọlọ́run á fa orílẹ̀-èdè wa lé ọlọ́wọ́, á fa gbogbo ohun tó wà ń bẹ̀ lé ọlọ́wọ́ Olódùmarè. Jọ̀wọ́ pa wá mọ́ àjàkálẹ̀ àrùn, wàhálà, ìdààmú, ogun, gbogbo ogun pété pọ̀tẹ̀ táwọn ará fẹ́ kó wọ orílẹ̀-èdè wa. Ọlọ́run Olódùmarè má ṣe jẹ́ ó ṣẹlẹ̀. Gbàgbára lọ́wọ́ ọ̀tá, sọ̀mọ̀ ọ̀tá dasán. Ọlọ́run sọ̀mọ̀ ọ̀tá dòfò. Gbogbo ìpinnu ọ̀tá lórílẹ̀-èdè Yorùbá láti jẹ wá run tàbí láti sọ wá dẹrú, Ọlọ́run Olódùmarè gbàgbára wọn, sagbára wọn dasán, ṣètè wọn, Olúwa sọ dòfò. Jọ̀ọ́ má jẹ́ ká jí ní gbé ayé kó jẹ́ ní kọ̀ọ̀kan gbé lórílẹ̀-èdè Yorùbá. Ìgbòkègbodò wọn jẹ́ ó já sí rere. Àánú Ọlọ́run jẹ́ kó máa bá wa lọ. Mo rí ẹnjìnìà Gbádébọ̀ Bísóyè cast, Matthew Otuade àti gbogbo ojú tó ń wò mí àtọkàn, àti Mistura. Ṣùgbọ́n kí n tó máa lọ sórí èdè yìí, sórí ètò ní pẹrẹwu, ẹ jẹ́ ká kọ́ fi national anthem wa tó dùn mọ́ àwọn Afẹ́nifẹ́re, tó dùn mọ́ lẹ́nu mọ̀ràn-yín, ẹ jẹ́ ká náà ká gbà á sára kó bá lè mú ètò yá. Ẹ máa bá mi ká lọ.
iṣẹ́ wa fúnlẹ̀ wá orílẹ̀-èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú gbogbo ire àtòhun tó dára ọmọ Yorùbá dìde bọ́ sípò ẹ̀tọ́ ẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Kábíyèsí Olúwa Ọlọ́run Olódùmarè. Ẹnjìníà Gbádébọ̀ Balógun ìwọ ni èmi ni Bísóyè Cars ìwọ ni èmi ni Matthew Otúnádé ìwọ ni èmi ni ògo ìmọ́lẹ̀ adúláwọ̀. Àánú Ọlọ́run kó tẹ̀lé wa, ojú rere Ọlọ́run kó wò wá. Àtúnbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wa yóò dá sí rere. Gbogbo iṣẹ́ tá a máa ṣe lórílẹ̀ ayé tá a máa fi rójú rere Ọlọ́run Olódùmarè jẹ́ ká ṣe ọba tóbi jù. Má jà wálé ayé asán. Má ṣe wá ní ejò tó gun orí àpáta kọjá tí ò lápá sí nǹkankan. Ọlọ́run Òdùmarè, Ọlọ́run Òṣùmàrè, ìwọ nìkan ṣoṣo lọ́lọ́run tó ń rí gbogbo ojú tó ń rí gbogbo ọkàn. Tójú kan ò lè rí wọ Ọlọ́run Olódùmarè. Bọ́ládé mo rí ẹ. Ayọ̀adé Ọlárìndé. Thank you very much, sir. Iṣẹ́ tá a máa ṣe, ìrìn tá a máa rìn, ọ̀rọ̀ tá a máa sọ, tá a máa fi rí ìyọ́nú Ọlọ́run Olódùmarè, ọba mi Òdùmarè. Jọ̀wọ́ jẹ́ ká rí ọ̀rọ̀ ni wí. Níwọ̀n bá àgbà tó kù sátà lórí ilẹ̀-èdè tá a fẹ́ lò nílé ayé, má jà wálé ayé asán Ọlọ́run Olódùmarè, má jà kó orílẹ̀-èdè wa, ìran wa, má jà kó wọnú oko parun. Ó dàbí pé lẹ́nu ọjọ́ yìí orí íńtánẹ́ẹ̀tì lọ́lẹ̀ wọ̀. Ó ní ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Mo ṣe program kan ní ìjẹta. Láì mọ̀ wípé àṣẹ wòlíì Ọlọ́run lèmi fúnra mi. Tí mo sọ nínú ọ̀rọ̀ mi wípé kí àwọn obìnrin wa pé kó tún ìró wọn kó tún ró. Pé níwọ̀n bá gbà tí a ti rí àwọn obìnrin lọ́tún lósì. Nínú ìwé ìtàn pẹ̀lú ohun tá a rí rí tá a ti wo fíìmù ẹ̀ rí lọ́jọ́ tó ti pẹ́ a rí ìyàwó ẹfún ṣetán obìnrin takuntakun ni. A gbọ́ nípa àyàwó Mọ́remí Àjànṣòro. A gbọ́ nípa wọn. Àwa gbọ́njú bá màmá wa Ransome Kuti. Màmá Fẹlá
kí Ọlọ́run kó dẹlẹ̀ fún gbogbo ẹni ire àánú Ọlọ́run kó dé bá wọn gbogbo ibikíbi tí gbogbo àwọn tá ń wí yìí tá ń dárúkọ wọn yìí iwájú tó dojúkọ Ọlọ́run yóò dá àyìn tó ń fi sílẹ̀ má ṣe jẹ́ ó bàjẹ́ mo rí ẹmu rẹ́ni kejì tọ́yìn Matthew thank you ma. níwọ̀nba ìgbà tí a ti ráwọn obìnrin takuntakun tó ń làmìlaka tó ti ṣe iṣẹ́ fún orílẹ̀-èdè Yorùbá ara wọn náà lọ́lọ́run wá gbé ìyá wa Onítìrí pẹ̀lú gbogbo àwọn obìnrin èyí tí a lè dárúkọ àtàyè èyí tí a lè dárúkọ àwọn ọ̀pọ̀ obìnrin wà nínú wọn tó ń náwó tó ń nọ́ra wọ́n ṣe ń ra dátà náà fowó ránṣẹ́ káàkiri sórí group àwọn ìyá wa yìí wọn ò lè sùn wọn ò lè wo kò dẹ̀ sí ohun méjì bí ó ṣe pé orísun wọn orí ìran wọn ó jẹ wọ́n lógún ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ a rí àwọn agbẹ̀yìnbẹ̀bọjẹ́ tó jẹ́ nítorí pé bámúbámú ni mo yó mi ò fẹ́ mọ̀ pé bí pọmọ ẹnì kankan nínú gbogbo wọn ṣùgbọ́n àárín wọn bá wí àlè bá wọn jà ó lè níbi tó gbà yé wọn ṣùgbọ́n mo mọ̀ pé ó máa ṣe padà yé wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tẹ̀lé ní program kan tó ṣẹlẹ̀ níjẹta a gbọ́ voice message kan lẹ́nu àwọn wòlíì Ọlọ́run nítorí pé láti ìjẹta yẹn gbogbo ìlú parọ́rọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ ìwọ ẹ̀dá tó o bá ní o fẹ́ yí padà ó ń darẹ̀ láàmú lásán ni mo lérò pé nítorí ọ̀rọ̀ yìí nítorí pé ó ní ọ̀rọ̀ látẹnu wòlíì kò sẹ́nikẹ́ni tó lè takò ọ̀rọ̀ náà. Bàbá wa Bánjí Akíntóyè kábíyèsí bàbá àgbàlagbà ògbóni gbogbo ilẹ̀ Yorùbá àti ilé àtòkò fún gbogbo èwe àtàgbàlagbà. Ẹ ti dàgbà àgbà yín tẹ́ ẹ dà tẹ́ ẹ ti dalẹ̀ yìí kò ní jẹ́ ìbàjẹ́ fún yín. Ìtàn rere la máa rí máa pa lórí yín gẹ́gẹ́ bí a ṣe ń pàtàn bàbá Awólọ́wọ̀ tá ń sọ̀rọ̀ Awólọ́wọ̀. Ẹ ti ṣèwé ìtàn ẹ ti kọ̀wé ìtàn gbogbo òwe ìtàn tẹ́ ti ń kọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá kò wá tó èyí tẹ́ ẹ dáwọ́lé yìí Ọlọ́run ló yàn yín èèyàn kọ́. Lẹ́yìn yẹn ìwé ìtàn tẹ́ ti kọ tẹ́lẹ̀ tẹ́nikẹ́ni ò mọ̀ yín tẹ́nikẹ́ni ò gbúrò yín tó àkókò tẹ́ wà yìí nítorí pé ẹ gbé orí ìsun yín orí ìran yín dúró. Ọmọ yín olólùfẹ́ gbogbo ọ̀dọ́ olólùfẹ́ gbogbo lákọlábo Chief Adéyẹmọ ọmọ Aládìkún Chief Sunday Igboho ó dé ó tàn ìmọ́lẹ̀ wọ́n ní ó dé lódì mọ́lẹ̀ Aládìkún ó dé lódì mọ́lẹ̀ o Aládìkún Sunday Igboho ó dé ó dì mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá tó ti tàn kò ní wọnú òkùnkùn ọmọ aráyé ò ní paná mọ́lẹ̀ Yorùbá ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bàbá nínú ọ̀rọ̀ tí a fetí gbọ́ tí bàbá wòlíì sọ a gbọ́ nínú wa a fetí ara wa gbọ́ nínú voice message
pé Ọlọ́run ló sọ wípé òun gbàgbára lọ́wọ́ ẹ̀yin ọkùnrin nítorí pé òun ti gbé àṣẹ léyìn lọ́wọ́ tẹ́lẹ̀ rí pé kẹ́ ẹ lọ declare kẹ́ ẹ ṣe nǹkan kan. Ṣùgbọ́n nínú ìdàkejì a gbọ́ wípé bóyá nítorí tẹ̀m̀bẹ̀lẹ̀kun tàbí pé ẹ fi ń wọlẹ̀ ọní Ọlọ́run náà ń gba agbára nì lọ́wọ́ yín pé ẹ̀yin kọ́ lẹ máa declare o. A ní kì í ṣe pé ẹ̀yin obìnrin lẹ máa declare, pé ẹ̀yin kọ́ lẹ máa declare Yorùbá nation. Ọní ọwọ́ obìnrin lọ́lọ́run gbé sí o. Ohun tí a gbọ́ nínú mẹ́sẹ̀jì táwọn wòlíì wé nìyẹn. Bàbá yìí dẹ̀ sọ nínú mẹ́sẹ̀jì ẹ̀, ó ní kò sí èèyàn méjì àyàfi ìyàwó chief Mrs. Modupe Onitiri Abiola aya Kashimawo money kudi owó. Ṣùgbọ́n ní ìdàkejì láti ìjẹta yẹn ààrẹ nìkẹ́ni nínú gbogbo ọmọ Yorùbá tó takò tàbí tó engage emotion yìí. Àgbọ́rọ̀ lẹ́nu Chief Sunday Adéyẹmọ, àgbọ́rọ̀ lẹ́nu bàbá Bánjí Akíntóyè, àwọn global media, Yorùbá global media bó dẹ̀ jẹ́ world media náà ń pè wọ́n. Àgbọ́ àtakò kankan kó ṣẹlẹ̀ láti bẹ̀. Ìpèníjà tẹ́mi wá ṣẹlẹ̀ lẹ́nìí tẹ́mi torí ẹ̀ wá sórí program. Ìpèníjà bí wọ́n bí mẹ́ta ni. Alákọ̀ọ́kọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Oòduà, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lóbìnrin lọ́kùnrin. Àti wípé ẹ̀yin obìnrin ẹ torí Ọlọ́run ẹ tamúra ẹ gba àwẹ̀ ẹ ṣàdúrà ńlá fún ẹ̀yin obìnrin àti fún màmá wa Modupe Onitiri Abiola nítorí ẹrù tán gbélé wọn lórí tọ́lọ́run gbé fún wọn yìí ẹrù ńlá ni. Ṣùgbọ́n bó ṣe lè ń kórí wọ́n ní Ọlọ́run òun ni arán ni bá ní débẹ̀. Òrán mọ́ ń ṣe ńlá fàyàtí. Kábíyèsí Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Kábíyèsí ọba ńlá ọba mi Òṣùmàrè. Ọba tó ga jù ayé tó ga jù ọ̀run lọ. Ọba tí gbogbo àwọn màláíkà, àwọn áńgẹ́lì mímọ́ tó ń tẹríba sí ìhà ẹ̀ tó ń ké mímọ́ 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 lóde ọ̀run fún Ọlọ́run Olódùmarè. Ọlọ́run o tó bá jẹ́ pé ìwọ ló pe aya Abiola màmá Modupe Onitiri, mo fi àkókò ìtọrọ lọ́dọ̀ ẹ̀ Ọlọ́run Olódùmarè gbogbo ohun tí ìyá yìí máa fi ṣe nǹkan yìí pẹ̀lú Chief Sunday Adéyẹmọ àti bàbá wa àti gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà, Ọlọ́run Olódùmarè bá wa kó lé màmá yìí lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn aṣáájú wa lápapọ̀. Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o, Ọlọ́run jẹ́ kó ṣe bẹ́ẹ̀, Ọlọ́run jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Ìwọ la mú la fẹ̀mí ìyá Onítìrí lélẹ́wọ́wọ́, ìwọ la fẹ̀mí màmá wa Modupe Onitiri Abiola àti gbogbo àwọn ẹmẹ̀wà lóbìnrin ní gbogbo ọmọ ilẹ̀ Oòduà, ọmọ adúláwọ̀, gbogbo ọmọ obìnrin Yorùbá tó ń ṣiṣẹ́ takuntakun pé kí orílẹ̀-èdè wa kó lè bọ́ sí i. Àti fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ aládìkún, àti fún bàbá Professor Bánjí bàbá wa ọba Bánjí, nítorí bàbá ló nígbà táwọn wà kékeré ọ̀nà ọba náà ń pa àwọn torí pé ilé ọba náà ti wá. Òun lèmi ṣe lu ọ̀rọ̀ yẹn pé ọba Bánjí bàbá Professor pẹ̀lú bàbá wa Adéníran àti gbogbo àwọn ẹ̀mẹ̀wà wọn àti gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀
àti gbogbo àwọn tó ń jáde lọ́kùnrin lóbìnrin lọ́mọdé gbogbo ọmọ Oòduà ọmọ Yorùbá lápapọ̀ Olúwa bá mi kún gbogbo wa lọ́wọ́ tá a bá fi rí ẹnikẹ́ni tó gbógun tàbí tó dìtẹ̀ tọ́nà àwọn fẹ́ náà àsíá terrorist síta tàbí bandit láti wá gba ilẹ̀ Nàìjíríà Ọlọ́run á fún wọn ṣe kọ́rí ilẹ̀ Nàìjíríà gbà orílẹ̀-èdè Yorùbá Ọlọ́run ò ní fún wọn ṣe láti rí orílẹ̀-èdè Yorùbá gbà. Ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ gbogbo ń pariwo pé ẹ jí ẹ má sùn ṣèbẹ́yìn náà ń fetí ara yín gbọ́ ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ ẹ ń gbọ́ nǹkan tí Amẹ́ríkà ń sọ ẹ gbọ́ ohun tí Britain ń sọ ẹ gbọ́ ohun tí Russia tí Israel Australia ẹ gbọ́ nǹkan tí Canada náà wí láti kó àwọn èèyàn wọn kó ní ìlú Àbújá ṣùgbọ́n mi fi kún pé bí gbogbo wa tá a bá jí gbogbo ọmọ Yorùbá ìlú tó wà important sí wa jù ìlú méjì ní ilẹ̀ Yorùbá Ìbàdàn pẹ̀lú ìlú Èkó Ọlọ́run ní jẹ́ ká jí ká rógun. Mo wá ń fi àkókò kí bàbá wa Ààrẹ Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ wò ọkùnrin takuntakun ọkùnrin takuntakun àrídùnníyàn ò ní dìbànújẹ́ ìgbòkègbodò yín lórí ilẹ̀ Oòduà kò ní dòfo ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa mẹ́ta yìí bàbá wa Ọba Adébánjí bàbá wa Adébánjí Ọba Bánjí torí bàbá ló nígbà táwọn wà ní kékeré ọ̀nà ọba náà máa ń pè wọ́n èmi wá lò ó bẹ́ẹ̀ mo pè wọ́n ní Ọba Bánjí. Ẹ jọ̀ọ́ ẹ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ láàrin ara yín ohun tó bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin lórí bàbá pòfẹ́sọ̀ Adéníran àti gbogbo àwọn ẹmẹ̀wà yín àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti ìyàwó Modupe Onitiri pẹ̀lú gbogbo àwọn ẹmẹ̀wà tó fẹsẹ̀ dúró ọ̀pọ̀ kọ́ lẹ́yìn mọ́sà ìbáàjẹ́ méjì kó ṣáà ti lè dín kankan mú gbogbo ọmọ Yorùbá ló bẹ lẹ́yìn yín ohun Olúwa náà sọ́lẹ̀ ohun Olúwa làwọn wòlíì làwọn gbọ́ o bàbá yẹn nínú voice message yẹn bàbá yẹn náà ń lá alálàá òun rí níran ṣùgbọ́n òun ò fẹ́ sọ jáde wọn náà wọ́n á sọ fún àwọn obìnrin kan pé kó wọnú ilé agbára lọ láì bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kọ́ lọ bọ́lọ́run sọ̀rọ̀ lórí bíbí wọn táwọn obìnrin fi ń jẹ́ obìnrin wọn ní kó tó di pé ẹlẹ́mìí ọmọ kékeré tí ò lu ẹ̀mí rí Ọlọ́run tún wá gbé ọmọ yẹn dìde wá sọ̀rọ̀ yẹn jáde kó tó di pé àwọn ṣẹlẹ̀ wá ṣe first message yìí. Bàbá wòlíì ojú tẹ́ fi ríran ni ẹ̀mí ara yín ò ní kú ìmọ́lẹ̀ Ọlọ́run ọmọdé bá yín ní gbogbo ìgbà kọkùnrin rí ejò kóbìnrin pa kéjò má lọ adúpẹ́pẹ́ gbogbo awuyewuye èyí tó ti ṣẹlẹ̀ kọjá adúpẹ́pẹ́ gbogbo ẹ̀ ti lọlẹ̀ ìgboyà láàrin àwọn ọmọ Yorùbá kí kẹ́mi wa kó lé nítorí pé bí tá ń lọ yìí nítorí pé gbogbo àwọn elédè tó kù nítorí pé Yorùbá ò nífẹ̀ẹ́ sí láti máa gbẹ̀mí èèyàn tàbí láti máa tẹ̀jẹ̀ sílẹ̀ bí àwọn ọ̀ràn kejì ò ṣe ka ẹ̀mí kún òun ni gbogbo wọn ṣe ń sọ yí pé ọ̀lẹ ni Yorùbá ojo ni wọ́n tán ní tí Yorùbá bá ń ṣe nǹkan táwọn bá ti rí àwọn aṣáájú wọn àwọn máa padà wọlé nítorí pé ẹ̀mí Ọlọ́run
pé wọn kò gbọdọ̀ pànìyàn. Nínú òfin ànábì Musa, wọn kò gbọdọ̀ ṣe panṣágà, wọn kò gbọdọ̀ sọ̀rọ̀ ọmọlàkejì ẹlẹ́yìn, wọn kò gbọdọ̀ jalè. Gbogbo nǹkan yìí ló wà lára àwọn ọmọ Yorùbá. Òun náà fi ń pè wá ní ọmọ ní ògo adúláwọ̀, ọmọ olúwàbí, ọmọ Oòduà. Ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọba tí ó máa ń bẹ̀rù gbẹ́rù, ọba tó ń bẹ̀rù gbẹ́rù, Ọlọ́run Olódùmarè, á bá wa ọmọ Oòduà, á bá wa gbẹ́rù wa, á bá wa gbẹ́rù wa. Moses Ayeni, thank you, sir. Olamilekan Sobo, thank you very much. Ọlọ́run á bá wa gbé ẹrù wa o. Kò ní bàjẹ́ fún ẹnì kankan wa. Dìrọ̀dìrọ̀ tó ń bọ̀ lọ́nà yìí tí ò sí fọkànbalẹ̀ fẹ́nikẹ́ni lọ́lọ́run ọba láwùrà. Ọlọ́run á bá wa gbé, á bá wa kún, á fọwọ́ ẹ̀ kún wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí, kẹ́ ẹ bá mi like ẹ̀. Dìrọ̀dìrọ̀ yìí, onílé ò lè sùn, àlejò ò lè sùn, gbogbo wa la kó sí ìpayà. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń gbọ́ ẹkún Aláròyé, gbogbo ìpinnu ọ̀tá láti fi ẹ̀sìn kan bojú, láti wá gba orílẹ̀-èdè wa tàbí láti gba ilẹ̀ wa, láti sọ àwọn ọmọ wa dẹrú, Ọlọ́run Olódùmarè, gbogbo ẹni tó bá pinnu ẹ̀ lọ́sàn-án, tó pinnu ẹ̀ lówùúrọ̀, tó pinnu ẹ̀ láṣálẹ́, tó pinnu ẹ̀ ní wákàtí, tó pinnu ẹ̀ nínú ìṣẹ́jú, Ọlọ́run gba agbára lọ́wọ́ wọn. Gbogbo ìpinnu wọn Olúwa sọ́dà sọ́kò sọ́dòfo pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run Olódùmarè. Ṣebí gbogbo aláfojú rí, a kì í ṣe kókó, ojú wa ò fọ́, ọkàn wa ò dúdú, ọpọlọ wa ò dúdú, ọpọlọ wa ò yòrò. Ṣèbẹ́ rí gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn, ìmọ̀ ẹ̀yin Yorùbá kọ́ ni, Ọlọ́run ló ń bá wa rìn, Ọlọ́run ló ń bá wa ṣiṣẹ́ tá à ń ṣe yìí. Màmá wa Modúpẹ́ Onítìrí, ẹjọ́ tó bá jẹ́ pẹ̀yìn náà ni ó tiẹ̀ wá dáa bẹ́ẹ̀. Nítorí tẹ́lẹ̀ rí ọmọ Aládìkún nígbà tí Kóìkì bọ́ síta tó sọ̀rọ̀ tó ní Ìgbòho sọ fún òun pọ́jọ́ ni kò póṣù. Oṣù eléyìí ti parí báyìí o. Adéyẹmọ ò dẹ̀ sọ̀rọ̀ rí, kókó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n ó lè ní èrò Ọlọ́run nítorí pé ẹ̀dá ń gbèrò. Ọlọ́run Olódùmarè ló máa ń sọ pé kó ṣe bẹ́ẹ̀ o, kì í ṣe tó jó. Ó lè jẹ́ wípé yọ Onítìrí náà tọ́lọ́run fẹ́ lò ló fi di nǹkan yìí mú. Ẹ máa jẹ́ kí hòhù òun kó ṣẹlẹ̀ tàbí gbọ́n mi sọ ní òótọ́ kó ṣẹlẹ̀ lórí eléyìí. Wọ́n ní kí ọkùnrin kó rédíò kóbìnrin pa kẹjọ ṣáàtì máa lọ síbi kankan. Àánú Ọlọ́run abẹ́ni kankan wá gbé. AJ Victor Nelson, welcome on board. Ó tiẹ̀ wá ga, ó máa lẹ́yìn, ó máa lẹ́yìn, ó máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjàntìlé. Àṣà àwọn bàbá wa àṣekà ni wọ́n. Ìdòwú Ọlámilékan, thank you sir, welcome on board. Àṣẹ wọn bàbá wa, àṣẹ olórí ìkà ni wọ́n. Àṣọ ń fẹ̀jẹ̀ sínú, wọ́n ń tutọ́ funfun jáde. Mi ò dẹ̀ ń búyàn,
ṣùgbọ́n máa sọ̀rọ̀ díẹ̀ lénìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí bá nà pọ̀ pa gbogbo bíkíbi tó bá tábà ẹ jọ̀wọ́ ẹ torí Ọlọ́run ẹ má fi ṣe ìbínú. Ẹ̀yin bàbá wa táwọn ń fojú wò tó jẹ́ yín ló yẹ ká ẹ ríran. Ó ní ìsàkan kì í fọ́ni lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀mejì. Ìṣà yìí ti ń fọ́ yín lẹ́kọ̀ọ́ lákọ̀ọ́kọ́. Bàbá wọn lọ́wọ́ pẹ̀lú àwọn bàbá ẹ̀ náà òrò. Ọkọ wa sínú wàhálà. Àwọn Ìgbò dẹ̀ gbọ́nrí igbá ọmú gbogbo ọ̀rọ̀ wọn fọ́ regional government wọ́n dà wó àgbálẹ̀ àgbábọ̀ bàbá wọn lọ́ọ́ dèrò ẹ̀wọ̀n ni. Bàbá wa jáde ó bá gò wá ń ṣiṣẹ́ ó ní iye ọdún tí bàbá lò lẹ́wọ̀n. Àwọn Ìgbò sọ ìdí báwọn lọ dalẹ̀. Àwa Yorùbá náà ń pè lọ́mọ ọ̀dà náà ń pè lọ́dàlẹ̀. Wọ́n ò sọ wípé àwọn làwọn da bàbá wó lọ́wọ́. Wọ́n ò sọ wípé pátì táwọn wà tí bàbá síìkì tó ṣo lórí ẹ̀. Wọ́n ò sọ pé bàbá wa ọmọ bàbá wa Àjàyí Crowther Abat Macaulay wọ́n ò sọ pé òun ló ní pátì òun ní founder pátì yẹn. Wọ́n àìjáàkẹ́. Ṣé wọ́n yẹ kí ìṣàkọ́kọ́ wá dánilẹ́kọ̀ọ́ nù lẹ́ẹ̀mejì ní gbogbo ìgbà? Kó jẹ́ àwọn ọmọ Yorùbá àti ẹ̀wá ṣe làákàyè. Wọ́n ní bí ọmọdé bá ṣubú àwọ̀ wájú. Wọ́n ní bí àgbà bá ṣubú ọ̀nà àwọ̀ ẹ̀yìn wò. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin bàbá wa ẹ̀ wo wájú. Nítorí pé ẹ ti jẹun ẹ ti yó ọwọ́ gbogbo yín ló kún fún èérí. Ọwọ́ gbogbo yín ló kún fún àbẹ̀tẹ́lẹ̀ owó. Ọwọ́ gbogbo yín ló kún fún gbogbo wàhálà ìdààmú tẹ́ ẹ kó gbogbo ilẹ̀ Yorùbá sí. Kò wá sí ẹnìkan ṣo tó ní kókó ọ̀rọ̀ kan tó lè sọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bí ó ṣe pé wọ́n Nàìjíríà. Kí ni ìtumọ̀ wọ́n Nàìjíríà? Ẹ jẹ́ ká yọ èdè Gẹ̀ẹ́sì kó lórí ilẹ̀ Nàìjíríà. Mo rí ẹ màmá olóúnjẹ Ọládùn ní beautiful lady kò ní bàjẹ́ fún ẹ gbogbo ìgbà ló máa ń fóúnjẹ ránṣẹ́ sí mi níbi iṣẹ́. Bó bá ti ń lu àmàyọ Dayọ̀ Kúyẹ̀ thank you sir kò ní bàjẹ́ fún yín. Ọwọ́ ẹ̀yin bàbá tí ẹ bí wa yìí ọwọ́ yín kún fún ìdààmú, ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀, ọwọ́ yín kún fún wàhálà, ọwọ́ yín kún fún àìní ìlọsíwájú. Ẹ wá dì wá lọ́wọ́ mú. À ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Oòduà, àwa ń sọ̀rọ̀ pé ká gba Yorùbá nation. Ẹ̀yin wá ń tì wá lọ bá àwọn Haúsá lókè ọya. Mo rí ẹ mo rẹ́ni mo Múlíkà Gavar ọjọ́ gbogbo bí ọdún kò ní bàjẹ́ fún yín màmá mi. Àtúbọ̀tán yín á da ọ̀nà yín ò ní dàwó. Àwọn ará bí wà lókè ọya, àwọn wà lọ́wọ́ ìsàlẹ̀, a wà ní west. Yorùbá náà ń pè wọ́n pè wá láwùsá, ọ̀dẹ̀ pè wá ní Yíbò. Àwọn wá ń bá yín láti wá kó gbogbo yín láti tẹ̀yìn lẹ́mẹ́rú. Ẹ̀yin bàbá wa yìí, ẹ lójú inú, ẹ lójú, ẹ gbójú sójú, ẹ kàwé. Onímọ̀ níyín. Àṣẹ ẹ̀nímọ̀, àṣẹ ìmọ̀ yín dọ́bà. Mo sọ gbogbo ọwọ́ ni mo fi sọ, gbogbo àyà ni mo fi sọ. Ẹ tún fẹ́ kó wa lọ sóko ẹrú. Káàtẹ̀ sọ pé bàbá Awólọ́wọ̀ àwọn ò rí ohun tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí. Nígbà táwọn ọmọ yín dẹ̀ ti pariwo pé bó ṣe rí rí. Ẹ̀yin bàbá yìí náà lẹ̀ tún fọ́ọ̀sì wa láti lọ fọ́ọ̀sì àwọn àṣekà tí ò ka ẹ̀jẹ̀ èèyàn. Tẹ̀mí èèyàn jẹ́ nǹkan kan níwájú wọn tán ọ̀ka kún nǹkan kan. Ẹ̀yin náà lẹ̀ tún fọ́ọ̀sì wa lọ bá wọn nítorí pé wọ́n ń gbé Mercedes, wọ́n ń gbé jíìpù ńláńlá fún yín, ẹ̀ ń gbowó, ẹ̀ tún fẹ́ kó àwọn ọmọ, ẹ̀ fẹ́ kó àwọn awọnú ṣàn, Ọlọ́run ò ní fún yín ṣe. Bẹ́ẹ̀
bá lówó láyé tẹ́ ẹ fẹ́ fi dá gbogbo àwọn ọmọ kéékèèké àwọn tí ò jìyà rí, àwọn ọmọ tí ìyà ò yẹ kó tọ́ sí, obìnrin tí ò yẹ kó dolóṣó, ọmọ tí ò yẹ kó máa mugbó, ọmọ tó yẹ tó gbogbo ẹ̀ wáyé tó yẹ kó ṣiṣẹ́ kó san táàsì fúlùú láti fi ṣe ìlọsíwájú àwọn ògbó ilẹ̀ Yorùbá, tẹ́yìn náà ń gbowó lórí wọn, tẹ́ wá lọ ṣe ìpéjọ òdì lẹ́ ń lọ ṣe, àti bàbá tó rìn wá báyìí. Ó dẹ̀ ṣe mí láàánú, bàbá wa Fáṣọrántí kọ́ngùn ó kọ́ngùn síbi kan, ẹ̀yin náà kú tí ẹ̀fọ́mọ yín kan di fún èrè, ẹ̀fọ́mọ yín kan di fún Fúlàní, ẹ̀ẹ́dẹ̀ fi di fún àwọn tani, ẹ̀ fi di fún APC. Bàbá Fáṣọrántí kí lẹ fẹ́ mú lọ bá bàbá wo lọ́wọ́? Ẹ má sọ̀rọ̀ fáwọn ọmọ Yorùbá mọ́. Ọmọ Yorùbá ọ̀rọ̀ yín jẹ́jẹ́ ń lọ jẹ́. Bàbá Bọ́lá Tinubu ò ṣe nǹkan kan fún mi. Kí ni bàbá Bọ́lá Tinubu fẹ́ kó ìran wa lọ sínú ṣàn fún? Kí ni bàbá Bọ́lá Tinubu fẹ́ sọ ìran wa di ẹrú fún? Kí ni bàbá Bọ́lá Tinubu fẹ́ mú ìran wa di akóbá tàbí èrò ẹ̀yìn? Èyí tí àwọn ará tó gbé ẹ̀sìn Islam rọ́ wá, tó jó lórí àbòrìṣà, olórí àpààyàn ni wọ́n. Tó gbé wá bá gbogbo yín. Wọ́n gbé dé Ìlọrin. Àwọn Yorùbá Ìlọrin ló parapọ̀ ló pa Àfọ̀njá. Àwọn Tápà Ìlọrin àwọn ló parapọ̀ ló pa Àfọ̀njá láì mọ̀ pé hidden agenda wà fún wọn. Ọba náà lé, ipò náà lé. Ẹ wo ìlú Nàìjíríà bó ṣe tóbi tó. Minister of Defence àwọn ni, President àwọn ni, Senate President àwọn ni, Immigration àwọn ni, àwọn olódi security mú. Pẹ̀lú ẹ lọ sí abẹ́ bíríìjì Sango Ọ̀tà, ẹ lọ wo bá ṣe dá wọn mọ́ wọn sóníbàrà, ẹ lọ sí abẹ́ bíríìjì Agége. Ohun tó bẹ̀rẹ̀ láti Abattoir, láti Ìjú, ẹ lọ síbẹ̀ títí dé Òṣòdì. Àwọn ọmọ wọn lè máa bá ní abẹ́ bíríìjì tó ń tọrọ bárà. Láti Òṣòdì dé Ìmúṣin, dé Yábà, dé Òyìngbò, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wò. Ẹ kó bẹ̀ kẹ́ lọ sí Alábàáràgbó, ẹ kó ní Alábàáràgbó. Ẹ̀yin ẹgbẹ́ my 12 lọ, tẹ́ ẹ bá ń ti Ìbàdàn bọ̀, ẹ lọ kẹ́ ẹ lọ rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ohun tó ń sọ àwọn Haúsá dà, òun náà fẹ́ sọ àwọn Yorùbá dà. Ẹ̀yin bàbá Bọ́lá Tinubu yìí, gbogbo ilẹ̀ tẹ̀ tí rí nǹkan tó ṣẹlẹ̀. Amẹ́ríkà ń kó àwọn èèyàn wọn kó, ẹ̀yin bá fẹ́ fọ́ọ̀sì wa tún lọ bá wọn. Gbogbo ẹ̀yin bàbá Afẹ́nifẹ́bi, mo tún pè yín sílẹ̀ kan Afẹ́nifẹ́bi ní fẹ́lẹ̀ Yorùbá fẹ́bi, fẹ́lẹ̀ Yorùbá fẹ́re. Ṣùgbọ́n tó bá jẹ́ pé alálẹ̀ Yorùbá orí ìbẹ̀lẹ̀ ti kàwé ọ̀fẹ́, tẹ́ ẹ ti jètò ọ̀fẹ́ ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́, tẹ́ ẹ ti jẹ́ tó wá di wípé tẹ́ ẹ wá sọ gbogbo àwọn ọmọ dídàkudà nítorí pé àwọn ọmọ tí ń jẹ wọ́n yó, nítorí pé ẹ lè gun káà, ẹ lè gbé fóònù kẹ́ ẹ pè DPO, ẹ lè gbé fóònù kẹ́ ẹ pè àwọn adájọ́, tẹ́ ẹ wá rántí gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù tó kù. Ọlọ́run Olódùmarè agbágbára lọ́wọ́ yín, ọba alágbára tó ní kápá agbágbára lọ́wọ́ yín kò. Ìpéjọ òdì tẹ́ ẹ lọ ṣe lánàá, ẹ gbàgbẹ́ lọ lọ ké national, ẹ wá ń kọ national item wa. Ẹni tó bá rí yàn ní pé ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá, Ọlọ́run agbágbára lọ́wọ́ yín sẹ̀. Ẹ̀yin bàbá yìí, bàbá Fáṣọrántí, odidi ọmọ obìnrin, ọni iná kú fẹ́ rúgbò bojú, ọ̀gẹ̀dẹ̀ kú fẹ́ ọmọ ẹ̀ rọ́pò. Bí bàbá bá kú, bàbá ló máa kú. Ọmọ yín olórí APC tẹ́ ń tẹ̀lé yìí, APC ló fọmọ yín náà fi ṣe satisfy. Ìjà gbọ́gbẹ́jọ́ yẹn gbogbo wọn kí yín, Ọlọ́run ò tún ní jẹ́ kó bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ẹni kọ̀ọ̀kan yín. Ṣùgbọ́n tẹ́ bá ń continue lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, Ọlọ́run á gbàgbára lọ́wọ́ yín, Ọlọ́run á gbá ipò kò lọ́wọ́ yín, Ọlọ́run á gbẹ̀ràn mí ìdìde nítorí àwọn mẹ̀kúnnù tó ń jìyà pọ̀ jù yín lọ. Ẹ wá lọ péjọ òdì, ẹ lọ péjọ òdì lórí ọmọ Yorùbá lẹ́yìn tí a ti fojú rí gbogbo ibi tá a bá dé.
kí ni personality bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó tó t'Abiola? Kí ni personality bàbá wa Bọ́lá Ahmed tó tó ti bàbá wọn lọ́wọ́? Kó jáde kó wá sọ. Bàbá tẹ̀ léṣù ọ̀dàrà èṣù láàlú òtírí òkò l'Abẹ́òkúta. Odidi ọdún mẹ́jọ tán lò lórí president ọdún mẹ́ta àkọ́kọ́ ojú àwa ló ṣe ń gbà tẹ overthrow government tí ò bá ṣojú ọ̀pọ̀ èèyàn ó ṣojú àwa. Ìgbà tí Murtala gbàjọba ojú wa ló ṣe, ńgbà tí Dinka tó overthrow ojú wa ló ṣe, náírà nkọ́bọ̀ tó ń ṣéǹjì pọ́ǹsì sí náírà nkọ́bọ̀ ojú wa ló ṣe. Kí lẹ́nìkan wá fẹ́ sọ̀sọ̀kúsọ̀ kan? Ta lẹni tó wá fẹ́ bá wa sọ nǹkankan láti 62 years kò wá sí ẹnìkan nínú gbogbo àwọn èèyàn tó wà lókè òkun sìn tó tiẹ̀ dábàá pé òun fẹ́ lọ Nàìjíríà torí kò mọ ohun tóun lè lọ bá. Ẹ̀rù ń bà gbogbo èèyàn. Ẹ wá lọ péjọ òdì lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá láti tún yélé ìdá ní débẹ̀. Bálálẹ́ bẹ́bẹ́ nìkan bá ní ẹ máa débẹ̀ ní débẹ̀ mi sọ bẹ́ẹ̀. Bàbá Bọ́lá Tinubu ní di president pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Nítorí president ń pètèpèrò láti kó wa lọ sínú oko ẹrú ni ní débẹ̀. Ẹlẹ́dàá gbogbo ọmọ Oòduà tí yà ń jẹ òní jẹ́ ká ẹ débẹ̀. Ọlọ́run Òdùmarè Òṣùmàrè ìwọ làlì mólíkù ìwọ ló ní sánmọ̀ ìwọ ló nílẹ̀ tá a bá fi rí àwọn wòlíì Ọlọ́run kan tó ń gbàdúrà fún wọn. Ìwọ Ọlọ́run yíwọ wọn dà sọ́ọ́dí asọ́mọ́ wọn lọ́wọ́ àfi tí bàbá Bọ́lá Tinubu tó bá padà láti pé kókó ilẹ̀ Yorùbá káfi ní Yorùbá nation káfi ní country títí wá òun ni kò gbàdúrà wọn. Ẹ bá mú èèyàn kan fi ṣẹbọ kan fi ṣoògùn pẹ̀lú gbogbo wọn gbọ̀n yín Ọlọ́run àfi tó ò bá tóbi jù wọ́n lọ mo fi ẹ́ dọ́gba o Ọlọ́run mo fi gbogbo àwọn tó ń pètèpèrò tó ń gbógun ti àwọn ọmọ Yorùbá yìí pé àní gborílẹ̀-èdè wa mo fẹ́ dọ́gba pẹ̀lú mo fi gbogbo wọn ìpéjọ wọn mo fi dọ́gba pẹ̀lú wọn Ọlọ́run Olódùmarè. Tó bá jẹ́ pé wọ́n Ọlọ́run tó dá sánmọ̀ tó dálẹ̀ tó bá jẹ́ pé wọ́n Ọlọ́run tó jẹ́ pé wọ́n ní gbogbo màláìka ń tẹríba fún tó ń ké mímọ́ 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 níwájú ìtẹ́ ẹ̀rẹ̀ Ọlọ́run. Ìwọ nìkan ṣoṣo lọ́ba tí kì í sùn tí kì í tó gbé tó jẹ́ pé wọ́n Ọlọ́run nìkan ní o kì í jẹ o kì í mu tó jẹ́ pé wọ́n Ọlọ́run lò lórogún ò lọ́ba kan tó jẹ́ pé wọ́n Ọlọ́run lò lálàjọgbé ò lálàjọrò ò lálàfisùn. Gbogbo péjọ wọn tó ń péjọ lórí ọmọ Yorùbá lódì láti kó wa wọnú ìṣàn nítorí pé sẹ́wọ̀n àbíṣan bàbá Bọ́lá Tinubu Olúwa yí mọ́lẹ̀ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ wọ́n lọ́jọ́ tó tòróró lé mi lórí. Èyí tí mo wílẹ̀ ní ẹgbàrún gbà Ọlọ́run gbà. Gbogbo abiyamọ ń ké kò sẹ́nìkan tó wà lábúrọ̀dù tó lè lọlé mọ́. Èyí tó wà ní Dubai ò lè lọlé, èyí tó wà ní Amẹ́ríkà ò lè lọlé, èyí tó wà ní Canada ò lè lọlé, gbogbo ẹ̀rù ń ba gbogbo wa. Ẹ̀dẹ̀ wọn pètèpèrò ẹ tún lọ péjọ òdì. Ẹ wá wo Gbẹ́ngà Daniel tẹ́ bá ti lè rí gbogbo wọn báyìí ibi tó bá ti rẹ́rìn báyìí ẹ̀rín ikú lórí ẹ̀rín ibi tó ti fẹ́ balẹ̀ ayé jẹ́ òun náà lò ọdún mẹ́jọ ní Ogun State ó bà á jẹ́ ni. Even with gómìnà tó gbé wá sí Ogun State kò ṣe kankan nínú Ogun State tó náà wà lẹ́yìn ẹ̀. Bàbá Bọ́lá Tinubu tẹ́ ẹ̀ bá ti jáwọ́ Ọlọ́run ọba tó dá wa tó lẹ̀mí yín tó lẹ̀mí àwa kò ní gbà fún yín. Mo fi dọ́gba pẹ̀lú gbogbo orí tó ń jìyà ẹni tó fẹ́ sanwó iléèwé ọmọ ẹ̀ tí ò rówó iléèwé san ẹni tó fẹ́ sanwó hospital tí ò rówó hospital san ẹni tó wà nínú ìdààmú tó jẹ́ àtijẹ àtimú ẹ̀yin fi bulletin fáwọn ẹbí ń gbéwó káàkiri àwọn kan ń bẹ lọ́hùn láti jẹ tàárọ̀ láti jẹ tọ̀sán ọ̀rí jẹ. Àfi tó bá jẹ́ pé kì í ṣe bọ́ ṣe bí yín náà bí wọn pẹ̀lú gbogbo àwọn ẹ̀mẹ̀wà tẹ́ ìjọ lọ péjọ pé káwọn máa gba orílẹ̀-èdè Yorùbá ẹnìkan bá yín jà
ẹ máa bọ̀ ẹ wá ṣe president ẹ wá declare Yorùbá nation fún wa bẹ́ẹ̀ bá declare lọ́la gbogbo wa ń tẹ̀lé yín ṣùgbọ́n tẹ́ ẹ bá yí padà mo fi gbàṣẹ ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn mo fi gbogbo ẹ̀yin bàbá yìí ìpéjọ òdì tẹ́ lọ ń péjọ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá láti tún kó wa wọnú òṣùn Ọlọ́run ò ní gbà fún yín Ọlọ́run wọlé àánú ẹ̀ tó bá jẹ́ pé Ọlọ́run tó jẹ́ òun lolódùmarè orí ilẹ̀ tẹ́ ti mú ẹmu tẹ́ ti mú omi tẹ́ ti jata tẹ́ tó ti dẹ̀jẹ̀ yín sílẹ̀ nínú ìlú yẹn á béèrè lọ́wọ́ gbogbo yín. ẹ wá kóra yín ẹ lọ kọ national anthem ó dùn mọ́ yín lẹ́nu mọ̀ràn yín kọ́ lè ní káwọn èèyàn lè ní pé nǹkankan èyí tó pé ìkà ní gbogbo yín ìkà bí bàbá Ọbásanjọ́ bó ṣe gbogbo ìkà àwọn Yorùbá ọ̀nà Abẹ́òkúta kò rí ṣe ọ̀nà Ṣàngó Tàdédì Ìrókò kò rí ṣe ọ̀nà Ọ̀dọ̀gọ̀ láti pápá láǹtó tí ọ̀nà ẹ bá wá tó jáde láti kí náà ti ń pè láti ìyànà Ṣàgámù tó lọ straight bẹ́ẹ̀ tó gbọ́jọ ọ̀dàn lọ tó gba làró lọ tó lọ wọnú bọ́dà kò ṣe kankan sí ẹ lọ sí ọ̀nà Ṣakí tó lọ sọ́nà ìlú Matthew Kérékù kí náà ṣe sí ẹnìkan ò rí tírẹ́nì ṣe wú dé gbogbo ibẹ̀ yẹn nìjẹ́ náà ń ṣe tírẹ́nì lọ àwọn olórí burúkú alásàsí ẹ̀dá Ọlọ́run agbágbára lọ́wọ́ yín ìdílé yín ò ní padà jẹ́ nǹkan kan mọ́ ẹ bá kó bílíọ̀nù jọ ò ní padà gbóhùn yín mọ́ gbogbo péjọ yín tẹ́ ẹ péjọ àfi tẹ́ ẹ bá ronú pìwàdà lọ́lọ́run máa ṣàánú yín ẹ fẹ́ máa kó gbogbo àwọn èèyàn sínú oko ẹrú tó bá ti wá ṣẹlẹ̀ gbogbo yẹn wá sá lọ ẹ sá lọ tẹ́ bá dẹ̀ ti sá lọ ẹ wá da gbogbo àwọn ọmọ Yorùbá tó kù ẹ dà wọn sóko ẹrú gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ọmọ wa ọlọ́pàá ẹ̀yin ọmọ wa army ẹ̀yin ọmọ wa DSS gbogbo yín tẹ́ ń ṣègbè lẹ́yìn àwọn olóṣèlú yìí tí ò fẹ́ jẹ́ ká gba ilẹ̀ Yorùbá ọ̀run máa wọ̀ kọ́léèwé mi sílẹ̀ fọ́mọ tiyín wọ́n dọ́sibítù mi sílẹ̀ fọ́mọ yín róòdù kan náà ni gbogbo àjọ ń tọ̀ róòdù torí jágajàga yẹn ni gbogbo bí ọ̀kadà ṣe ń hu eruku sókè ó jọ eruku yẹn ó jọ ń dí gbogbo aníhò mú ni ẹ̀yin ọlọ́pàá ọmọ Yorùbá ẹ̀yin DSS ọmọ Yorùbá ẹ̀yin Navy ọmọ Yorùbá ẹ̀yin Air Force ọmọ Yorùbá ẹ̀yin Civil Defence ọmọ Yorùbá ẹ̀yin Army ọmọ Yorùbá tẹ́ ẹ bá fi gbé bọn tẹ́ ẹ bá fi lè pa ọmọ Yorùbá kankan ọmọ yín lè pa ilé yín máa run ni àtúbọ̀tán yín ò ní dáa àtúbọ̀tán yín ò ní dáa nítorí ká gba orílẹ̀-èdè wa ká gba ilẹ̀ Yorùbá ká gba kó lọ́wọ́ àwọn ajẹgúdú jẹra òun là ń sọ nípa ẹ̀ tẹ́ ẹ bá rẹ́ nìkan tí gbogbo àtàjọ ń dààmú fún òmìnira tẹ́ ẹ bá rẹ́ ẹ̀yin ọlọ́pàá tàbí ẹ̀yin àmì àwọn lè wá ń lé káàkiri Haúsá ń sá wá báyìí bí pé káwọn wá gba nǹkan yín àwa ò lè kọjá àlọrin àkógun lọ bá wọn àkótẹ̀ bá wọn ẹ̀ẹ́dẹ̀ ṣe làákàyè Ọlọ́run á fún yín ṣe bẹ́ẹ̀ nìkan bá ti pààyàn wọ́n máa pa òun náà ni. mo fi àkókò yìí nínú gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ lọ kékulé kó gbọ́ fún kó sọ fún toko iṣẹ́ ti kọ màmá Onítìrí màmá ẹ gbáradì ẹ wá lọ declare Yorùbá nation fún wa gbogbo ohun tó bá máa dá òun ní ká ẹjẹ́ ó dá gbogbo ohun tó bá máa dá òun ní ká ẹjẹ́ ó dá ìrètí pípẹ́ máa mú ọkàn ṣáko ní gbogbo millions of Yorùbá people tó wà láàbùrọ̀dù gbogbo àlàyé wa ń jà lè lọ lé nítorí kọ́ máa bá jíyàn gbé ṣé irú ìlú yẹn la fẹ́ máa gbé ṣé irú ìlú yẹn la fẹ́ dúró tá a máa ṣèjọba pẹ̀lú ẹ̀ ìlú tí terrorist fẹ́ gba òdìdí ìjọba federal government ṣé irú ìlú yẹn la fẹ́ máa gbé Ọlọ́run á ṣàánú ẹnì kọ̀ọ̀kan yín àti gbogbo wa.
gbogbo ẹnikẹ́ni ẹ̀yin tẹ́ ẹ lọ gba gbogbo ọ̀rọ̀ tó jẹ́ táwọn kan bá ti lè sọ̀rọ̀ lórí Yorùbá nation ọ̀pọ̀ ló gbọ́ Yorùbá tán kì í ṣọmọ Yorùbá. Ìwọ tó o bá ti ṣe bẹ́ẹ̀ tó o bá jẹ́ pé wọ́n lòdì sí ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó o dé jata nílẹ̀ Yorùbá tó o mọmi Yorùbá tó ń sọ̀rọ̀ Yorùbá lẹ́nu alálẹ̀ Yorùbá bí ẹ́. ṣùgbọ́n máa tó gbà kan táwọn ọmọ tára bá ní àwọn ọmọ tán ọ̀hún bẹ̀rẹ̀ sí ni máa físìtì yín ní kọ̀ọ̀kan ẹ ṣe àwọn mọ̀ pé bí ẹ̀yin ṣe ń ṣe yọ̀tọ̀ mi bẹ́ẹ̀ kọ́ àwọn àwòrìyá ní owó òdàlàpọ̀ èèyàn kan owó tẹ́ ẹ rí yẹn kò dá ní àpẹ nìkan gbogbo wa ló yẹ kí gbogbo akájọ ní nǹkankan lápò ebi kò dẹ̀ ń wọnú kí ọ̀rọ̀ mi wọ̀ ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì jẹ́ pé tẹ́ bá ti bọ́ síta jẹ́ pé tí àwọn kan bá ti sọ̀rọ̀ lórí Yorùbá nation ẹ̀yin lè máa bọ́ síta lẹ́yìn obìnrin ojú gbà mí ti fún yín ojú gbà mí ti fún yín kí lẹ fẹ́ dà wọ́n ní abiyamọ kì í gbé ẹkún ọmọ ẹ̀ kó má ta tí wèrè ni ṣé bẹ́ẹ̀ ṣe wà láàrin Nàìjíríà tẹ́ ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí gbogbo àwọn ọmọdé ọmọ onídrọ́ọ̀gì ọmọ onítàmádọ́ọ̀ ẹ̀yin tẹ́ wá ń pariwo tẹ́ wá ń gbè lẹ́yìn àwọn olóṣèlú tó yẹ pé ẹnìkan ò ní kí bàbá Bọ́lá Tinubu má jẹ president ṣùgbọ́n kí bàbá Bọ́lá Tinubu kó máa bọ́ nílẹ̀ Yorùbá kó wá jẹ president kó filẹ̀ Haúsá lẹ̀ fún wọn. A ní ìdí ẹ̀mí bàbá Bọ́lá Tinubu owó tó ní tó kí bàbá lọ jókòó bàbá ti ṣe sẹ́nítọ̀ rí bàbá dẹ̀ ti ṣe gómìnà bàbá ẹ lọ yáyọ ọkàn pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ń kóra yín káàkiri ẹ lọ yáyọ ọkàn pírẹsidẹ́ǹtì Nàìjíríà kọ́lá ń wá yín fún tẹ́ ẹ bá fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá bàbá Bọ́lá Tinubu ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá ẹ yé fún bàbá Akíntóyè lésì ọ̀rọ̀ mọ́ torí bàbá Akíntóyè ríran jù yín lọ afọ́jú ló máa dìtẹ̀ mọ́ bàbá Akíntóyè bẹ́ẹ̀ dẹ̀ lọ bàbá wa Akíntóyè a mọ̀ pé nínú Afẹ́nifẹ́re lẹ́yìn náà tẹ́lẹ̀ rí wọ́n ti lọ bá bàbá Fáṣọrántí o wọ́n ti lọ bá bàbá Fáṣọrántí mo mọ̀ pé ìpàdé tó ṣe yàn máa ti pè yín bàbá Akíntóyè ẹ má dalẹ̀ àwọn ọmọ Yorùbá ẹ má dalẹ̀ ẹwà o ẹ má dalẹ̀ ẹwà nítorí òkú atúná kó wọlé kò sí bí bàbá Ahmed Bọ́lá Tinubu ṣe máa lọ bẹ̀ tí ó lè yí nǹkan kan padà bàbá yóò lè yí nǹkan kan padà nítorí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ti fi 19 states làwọn northern ní 17 lẹ́ni wọ́n ní local government jù yín lọ wọ́n ní senator jù yín lọ wọ́n ní honourable jù yín lọ ṣé tẹ́ bá ní ẹ fẹ́ yan state míì ẹ fẹ́ fi state kún state ṣé ẹ̀ ní fi kún tilẹ̀ wọn lọ́hùn àti pé gbogbo yín ló hàn sí ẹ mọ̀ pé population wọn ní north kò tó nǹkan kan ọ̀nbùkún ló fi jẹ́ kó máa lọ kó àwọn ṣáàdì kó máa kó àwọn nìjẹ́ wà ọ̀ọ́dẹ̀ nítìjú gbogbo jágajàga tó ń ṣe yìí lọ́jà àṣírí wọn tú sójú ayé pẹ̀lú gbogbo òlú àgbáńlá ayé tó bá gbé wọn lẹ́yìn láti sọ Yorùbá dẹrú Ọlọ́run agbágbára lọ́wọ́ ìlú yẹn Ọlọ́run agbágbára ẹ̀ kó ọlá jẹ́ kọ́tọ́ lọ́hùn ọlá títóbi ìwọ Ọlọ́run gbogbo òlú tó bá ti àwọn Àbújá lẹ́yìn àwọn Nàìjíríà lẹ́yìn láti sọlú Yorùbá dẹrú ìwọ Ọlọ́run o Olódùmarè gbàgbára lọ́wọ́ wọn sọmọ wọn dòfo sọnù wọn dáhóró. bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ìyá wa mo kí gbogbo yín ní àpapọ̀ ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin obìnrin rere bẹ́ẹ̀ ṣe ń náwó lẹ́ ń nọ́ra lẹ́ ń polongo lẹ́ ń pè lórí tẹlifóònù fún gbogbo àwọn tó ṣojú òpó sílẹ̀ èyí tẹ́ ń dáwó tẹ́ ń fáwọn olówó èèyàn lówó ẹ̀ ń fáwọn èèyàn lówó àrídùnnú yín ò ní dìbànújẹ́ ọ̀nà yín kò ní dojúrú ẹ̀ ní rohun kó ń gbé sọnù bí ó ṣe bí ọmọ
gbogbo tẹ́ ẹ bá ti ń nawọ́ láyé ẹ máa rí mú, bí ẹ bá ti ń lanu ẹ máa rí èèyàn pè, ẹni ayé kan ò ní gbà ṣe yín ṣe, ẹ̀gbá ayé kan ò ní gbárí àwọn ọmọ yín dànù, gbọ́mọgbọ́mọ ayé kan ò ní já àwọn ọmọ yín gbé, ẹ ní pòfò ọkọ ẹ̀yin náà ò ní dòkú, gbogbo ìgbàkigbà tó bá wùn ká ẹ lò láyé ẹ ní sunkún ẹ ní bọ́ sórí ìdùbúlẹ̀ àìsàn tí ò ní gbóògùn kò ní ṣe ẹnì kankan wa. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi ní àpapọ̀, kò ní bàjẹ́ fún yín, àánú Ọlọ́run tó dúró ṣinṣin á wà pẹ̀lú yín, ojú rere Ọlọ́run tó máa ń wẹ̀dá á dúró tì yín. Bàbá mi Ìdòwú Ọlámilékan Sóbò kò ní bàjẹ́ fẹ́ni kankan yín o. Mo rí Adétutù Abdul Adétutù, ìyá mi, thank you very much. Otúnadé kò ní bàjẹ́ fún yín, Ọládùnní kò ní bàjẹ́ fún yín, Arámidé Gold kò ní bàjẹ́ fún yín, àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan yín á dára, Sherifat Amsad á dá fún yín, Emmanuel Owóadé bàbá mi, thank you very much. Àánú Ọlọ́run abáyín gbé, ilẹ̀ Yorùbá gbogbo ìgbàkigbà tó bá máa ṣẹlẹ̀ aṣojú ẹnì kọ̀ọ̀kan yín, Alhaja Moleka Gavar ní fojú sunkún ọmọ, tẹ́ bá ti ń rí jẹ tó tún máa ní àlékún ní títí yín máa jẹ́. Jennifer Francis gbogbo ibikíbi tẹ́ wà, àánú Ọlọ́run bá yín gbé. Victor Nelson ògo Ọlọ́run ayé yín po, àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo yín ní àpapọ̀ tó ń bá mi fọwọ́ ara yín like program yìí, tẹ́ ń bá mi fọwọ́ ara yín share, tẹ́ dẹ̀ ń bá mi lọ sórí YouTube lórí Wálé Ali Media, tẹ́ ń bá mi like láti bí, kò ní bàjẹ́ fún yín o. Tẹ́ bá ti gbogbo gbàkigbà tẹ́ bá ti ronú lórí owó, Olódùmarè á gbé ìrànlọ́wọ́ dìde, ìrànlọ́wọ́ tí ò ní nípẹ̀kun Ọlọ́run á gbé dìde fún yín, ìrànlọ́wọ́ tẹ́ ẹ̀ kúrò kàn sí Ọlọ́run á gbé dìde fún yín, ọ̀nà yẹn là sí rere, ojú rere Ọlọ́run á wò yín. Akínyẹmí Oyíndàmọ́lá Pópóọlá, ìyá mi bóde jọkùnrin ni, thank you very much, God bless you ma. Àrídùnnú yín ò ní dìbànújẹ́ o, tójú tẹrùn, ilé alákùn ẹnì kọ̀ọ̀kan yín ò ní gbẹ o. Gbogbo bẹ́ẹ̀ bá ti ń ná ìgbòkègbodò yín lórí àwọn ọmọ, lórí aya, lórí ọkọ, lórí àwọn ẹbí yín kò ní kọsẹ̀, ní kọsẹ̀ láyé o. Ògo Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ ní àkókò tí a ń sọ̀rọ̀ yìí, gbogbo wa ẹ bá a ṣàdúrà fún ìyá Onítìrí, ẹ bá a ṣàdúrà fún bàbá Sunday Adéyẹmọ Ìgbòho, ẹ bá a ṣàdúrà fún bàbá wa ọba Akíntóyè, torí bàbá ló ní ọba náà ń pa àwọn ńgbà táwọn wà ń kékeré. Ògbóni wa ọba Akíntóyè, ẹ bá a ṣàdúrà fún wọn kí ẹ̀mí wọn kó gùn. Gbogbo ìgbà tá a bá máa ná sí alẹ́ Yorùbá nínú oṣù tá a mú lé níyìí, àbí ó dẹ̀ jẹ́ ìta máa mú lọ́la, ojú gbogbo wa ló máa ṣe, kò ní ṣẹ̀yìn wa. Gbogbo àwọn tó ń lọ kó àwọn èèyàn wá tó ń lọ pétépèrò láti gba ìjọba Nàìjíríà bóyá wọ́n lè dọ́wọ́ wa bólẹ̀. Ọlọ́run Olódùmarè, mo rí Ayọ̀mídé Isiaq Olúwatóbi, Ọ̀ṣíjò Babátúndé, kò ní bàjẹ́ fún yín, ọ̀nà yẹn là sí rere o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo àwọn tó ń lọ kó àwọn terrorists wá láti wá gbàjọba Nàìjíríà, it's a shameful day. Gbogbo yín tẹ́ bá ti ń jí tẹ́ ń sùn lóru, ẹ má sùn lọ o. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, àánú Ọlọ́run á wà pẹ̀lú yín o. Ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run á dúró tì yín. Mo fi àkókò yìí kí yín pé ó tún dìgbà kan náà, ojú rere Ọlọ́run á bá gbogbo yín gbé. Thank you very much, God bless you. Ó dìgbà kan náà, thank you. Ẹ má gbàgbé global rally wa, ìyẹn mega rally, total declaration ó ń bọ̀. Wọ́n ní aṣọ white la máa wọ̀ láti yin Ọlọ́run. Ẹ bá a ṣàdúrà kí orílẹ̀-èdè Yorùbá, gbogbo àwọn tó fẹ́ sọ wá di ẹni òfò, kọ́lọ́ ń gbé wọn mì lọ́tún àti lósì. Matthew, thank you very much. Ọjọ́ gbogbo bí ọdún, gbogbo bí tó ti ń náwó, tó ti mówó tó fi ń ra dátà, ò ní wá owó tì, ọmọ ẹ̀ ò ní dọmọ lọ́mọ, ò ní ṣubú lórí ọ̀kadà. Bó o bá tí ì ní ká, Ọlọ́run á pèsè ká tuntun fún ẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ ti kọ́lé, tẹ́ ẹ ti ní mọ́tò, Ọlọ́run á wọlé àjẹ́ kan tẹ́
Ọlọ́run á jẹ́ kí ọ̀nà yín kó là sí dáadáa èyí tó ní fẹ́ǹsà nú yín tí ò ní fẹ́ǹsà Ọlọ́run á pèsè fún ọ̀nà sáré kìtìkìtì obìnrin ẹsẹ̀ kìtìkìtì ọ̀nà ẹkùn kì í jẹrun kàsì gbogbo bí iṣẹ́ yín tẹ́ ti ń lọ ṣiṣẹ́ ẹ̀ ní wá jíjẹ mẹ́mọ́tì ọ̀nà ò ní dímọ̀ yín ilé ò ní lé yín ọ̀nà ò ní nà yín àlámọ̀rin yín ò ní dàrú àtèmi náà bí mo ṣe fẹ́ fún yín pé kó dáa fún yín kó dáa fún mi náà jù bẹ́ẹ̀ lọ àtàwọn ọmọ mi. Thank you very much. God bless you. Ó dìgbà kan náà. Bye bye.